Ó yá, ẹ máa kó wá, ẹ máa kó wá. Àwọn olówó ń bẹ̀rẹ̀, ẹ bá ní ìṣẹ́ orí tó lọ́wọ́. Ó yá, ẹ kó wá, ẹ kó wá, ẹ kó wá, ẹ kó wá. Ọmọ yóò mọ̀ dáa. Bá ti bíbí ọtí. Àwọn náà ní ẹjọ́ sá. Àwọn mítìn àwọn ọjọ́ kan. Ó yá, ẹgbẹ́. Ó yá, ojú wọn. Ọ̀rọ̀ àmì. Ẹbí sùúrù. Ẹnìkan ò lè dámú tán, gbogbo yẹn lọ pín, ẹnìkan ò lè dámú tán, ọtí tó lé ní o, ọtí tó lé ní ẹnìkan ò lè dámú tán. Bóyá ó ń gẹ́gẹ́ ìjọba máa jà, owó máa jà, má lọ bẹ́ sẹ́ni tó máa nà ẹ́ pa. Wọ́n ní ẹṣin wájú ní tẹ̀yìn wò sáré, má lọ wo wèrè ẹṣin sáré o. Àwọn tó wà náà wà ní kò ṣe kí ni kò bá tò.
kó má lọ wẹ̀ ṣe kẹ́ṣin Yorùbá a máa bọ́ lóko ẹrú ẹ̀kọ́ gbàgbé yẹn náà òkú màmá tá a lè ṣe lọ́wọ́ successful ni kò sọ wọn náà tó bá dá lion dúró o lè dókúta dúró òkúta máa fọ́yàn lórí ni o ọ̀pẹ lion sí o sì máa gbọ́ control tó bá rí nǹkan tẹ́rù bà òkúta ó máa fọ́yàn lórí ni o kókúta tó tún ká ti bà kan jẹ́ so Yorùbá ẹ máa jẹ yẹn lọ́nà ẹ má yẹ kẹjọ yẹn pọ̀ jù wọ́n mọ̀ pé mẹ́sẹ̀gì yẹn ti máa yé yín. One love. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.